ilé ẹjọ́ gíga tó ga jù ní orílẹ̀-èdè Nàìjíríà ti kéde wípé ká máa ná owó náírà àtijọ́ lọ. Ilé ẹjọ́ gbé ààrẹ Muhammadu Buhari lulẹ̀. Ojú bá dá ó tẹ̀ ń bí òtán ara ń ni gbogbo àwọn ọmọ Nàìjíríà ẹ̀yin sì ń jẹun àjẹkúnú ẹ̀ sì ń náwó bẹ́ẹ̀ ni ẹ̀ ń fowó sohun gbogbo tó wù yín. Ìròyìn tó tó wa lọ́wọ́ ní yàjóyàjó láti ilé ẹjọ́ gíga tó ga jù ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti pa á láṣẹ wípé kí gbogbo ọmọ orílẹ̀-èdè yìí kí wọ́n máa ná owó náírà àtijọ́ àti tuntun lọ. Nínú ìdájọ́ tí ìgbìmọ̀ ẹlẹ́nu méje tí wọ́n gbé kalẹ̀ tí adájọ́ Emmanuel Agim tó kó sòdí wọ́n kéde wípé kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n máa ná owó náírà àtijọ́ àti tuntun papọ̀. Àmọ́ wọ́n fi gbèdéke lé wípé náírà àtijọ́ níná rẹ̀ yóò dópin ní ọjọ́ 29 oṣù kejìlá ọdún 2023 tí a wà yìí, ìyẹn oṣù tó gbẹ̀yìn àti ọjọ́ tó gbẹ̀yìn nínú ọdún tí a wà yìí. Ìdájọ́ náà ló lọ sódì lára ààrẹ Muhammadu Buhari látàrí àṣẹ tí wọ́n ti kọ́kọ́ pa wípé gbèdéke owó náírà àtijọ́ wípé ó ti kẹnu bọdò. Àwọn gómìnà 10 ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n gbé ìjọba àpapọ̀ lọ sí ilé ẹjọ́ láti tako ìlànà ṣíṣe pàṣípààrọ̀ owó náírà titun àti owó náírà àtijọ́. Ọ̀sẹ̀ tó kọjá ní ilé ẹjọ́ sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 3 oṣù kẹta ọdún 2023. Ọjọ́ 21 oṣù kínní ọdún 2023 ní báńkì àpapọ̀ CBN kọ́kọ́ fi ṣe gbèdéke pàṣípààrọ̀ owó bébà èyí tó jẹ́ 200 naira, ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira àti ẹgbẹ̀rún kan náírà 1000 naira wípé àwọn sì tún sún sí ọjọ́ 10 oṣù kejì ọdún 2023 lẹ́yìn tí ọ̀pọ̀ ọmọ Nàìjíríà bẹ̀rẹ̀ sí ní ké ìrora wípé ìlú ò fararọ àwọn ò rówó ná. Ṣùgbọ́n báyìí wọ́n ní àti owó àtijọ́ ìyẹn owó náírà àtijọ́ àti owó náírà titun ká máa ná méjèèjì papọ̀. Gbèdéke níná owó náírà àtijọ́ yóò wá sópin ní oṣù kejìlá ọjọ́ 29 oṣù kejìlá ìyẹn 31st of December láàtó níná owó náírà àtijọ́ mọ́. Ọpẹ́ o ilé ẹjọ́ gíga tó ga jù ní orílẹ̀-èdè Nàìjíríà ti kéde wípé ká máa ná owó náírà àtijọ́ lọ. Ilé ẹjọ́ gbé ààrẹ Muhammadu Buhari lulẹ̀. Ojú bá dá. Ẹ bá tẹ subscribe sí Ọ̀rẹ́ TV kí ẹ lè máa rí àwọn iṣẹ́ tuntun tí a bá gbé jáde. A máa ń ṣiṣẹ́ lórí òṣèlú, eré ìdárayá, àṣà. Ẹ bá tẹ subscribe kí ẹ lè máa rí iṣẹ́ tuntun. Kò ní já owó yín. And help us subscribe to Owo TV so that you can start seeing our works. See you on the other side.